mo kábàámọ̀ pé mo ṣe àtìlẹ́yìn fún Tinubu ní 2023 èmi gan ni ẹni tó yẹ láti di ààrẹ Nàìjíríà. Ṣèyí Mákindé ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti sọ pé òun kábàámọ̀ pé òun ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu níbi ètò ìdìbò gbogbogbò ọdún 2023. Mákindé ní àtìlẹ́yìn tí òun ṣe fún ààrẹ náà kò so èso rere gẹ́gẹ́ bí òun ṣe fọkàn sí. Ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kejìlá ni Mákindé sọ̀rọ̀ níbi àpérò tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn nílé ìjọba tó wà ní Agodi, Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ò rántí pé Mákindé wà lára àwọn gómìnà G5 tẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí wọ́n tako olùdíje sípò ààrẹ ẹgbẹ́ wọn nígbà náà Àtíkù Abubakar. Àwọn gómìnà ọ̀hún nígbà náà sọ pé ẹkùn gúúsù Nàìjíríà ló kàn láti pèsè ààrẹ lẹ́yìn tí ààrẹ Muhammadu Buhari láti ẹkùn àríwá ti lò ọdún 8. Mákindé ṣàlàyé pé ìdí tí òun fi ṣe àtìlẹ́yìn fún Tinubu tó jẹ́ olùdíje lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC nígbà náà ni pé òun gbàgbọ́ pé Tinubu máa mú àyípadà ọ̀tun bá Nàìjíríà. Mo ti sọ tẹ́lẹ̀ pé èèyàn ni mí, mo ṣe àtìlẹ́yìn fún ààrẹ tó wà lórí ipò bí ó tilẹ̀ jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú míì ni mo wà nítorí mo rò pé ó máa ṣe ohun tó tọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó sọ̀rọ̀ lórí ìdúró ire ìṣèjọba àwarawa, Mákindé jẹ́jẹ́ pé òun kò ní ṣe àtìlẹ́yìn fún Tinubu níbi ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Mákindé tún sọ̀rọ̀ lórí ohun tó ṣokùnfà àìgbọ́ra-ẹniyé tó ń wáyé láàrin òun àti mínísítà fọ́rọ̀ Àbújá Nyesom Wike. Ó ní ohun tó ṣokùnfà aáwọ̀ náà kò sẹ́yìn bí mínísítà náà ṣe sọ fún ààrẹ Tinubu níbi ìpàdé kan pé òun máa mú ẹgbẹ́ òṣèlú PDP dúró fún un lọ́dún 2027. Gómìnà náà ní ohun tí Wike sọ yàtọ̀ sí ohun tí àwọn jọ fẹnu kò lé lórí tó sì bí òun nínú. A wà nínú ìpàdé pẹ̀lú ààrẹ èmi pẹ̀lú Wike àtàwọn míì. Wike sọ fún ààrẹ pé òun máa mú PDP dúró ṣáájú ètò ìdìbò 2027. Mo sì béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé a fẹnukò lórí èyí. Ó wòye pé bí ó tilẹ̀ jẹ́ pé Wike ní ẹ̀tọ́ láti ṣàtìlẹ́yìn fún Tinubu, àwọn ọmọ ẹgbẹ́ mi náà ní ẹ̀tọ́ láti dáàbò bo ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n sì tako ohun tó bá lè dènà ìṣèjọba àwarawa. Ó ní ohun tí Wike ṣe yìí ló mú àyípadà bá ìbáṣepọ̀ òun àti Wike tó sì fẹ̀sùn kàn pé ó ń lo ipò rẹ̀ láti tàbùkù ẹgbẹ́ òṣèlú PDP pàápàá ní àwọn ìpínlẹ̀ tí PDP ti ń ṣàkóso ìjọba ibẹ̀. Ó ń tẹ pẹlẹmọ́ pé ètò ìṣèjọba àwarawa tó dúró ire pẹ̀lú nínú ẹgbẹ́ alátakò tó gbóná tó sì bu ẹnu àtẹ́lù báwọn gómìnà àtàwọn èèkàn olóṣèlú ṣe ń fi ẹgbẹ́ òṣèlú wọn sílẹ̀ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC. Gómìnà Ṣèyí Mákindé ní ààrẹ Tinubu ti gbèrò láti fi òun ṣe adarí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n òun kọ̀ jálẹ̀ tí òun sì sọ fún pé ẹgbẹ́ òṣèlú PDP ni òun bá ṣe. Mo sọ fún ààrẹ pé tó bá jẹ́ pé kí Adébáyọ̀ Adélábù lè mú àtúntò bá ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ṣe yàn án sípò mínísítà. Adélábù pọ̀ ní ìkápá bẹ̀. Ààrẹ sọ pé rárá, ìwọ gan ni mo fẹ́ bá mi tún APC tò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo sì sọ pé rárá, ẹgbẹ́ òṣèlú PDP ni mò ń bá ṣe. Ṣèyí Mákindé tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun ní àmúyẹ láti darí Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ. Ó ní òun ní gbogbo ìrírí àtàwọn àmúyẹ láti di ààrẹ bí ó sì jẹ́ pé òun ti ṣe gómìnà fún sáà méjì tí sóun bá ti parí ní ọdún 2027. Tó bá fi máa di ìparí ọdún 2027 wọ́n máa ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún sáà méjì. Ààrẹ tó wà lórí ipò báyìí náà ṣe gómìnà ìpínlẹ̀ Èkó fún sáà méjì ni. Ìròyìn àjíyànjọ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká bí a sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.